Akúndédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Àní ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára wa Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ ọdún 2023. Fún mi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn àpàdà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ajé tí ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹjọ ọdún yìí ni wọ́n ti gbé ọ̀rọ̀ ìkìlọ̀ jáde báyìí fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn alágbàtà epo bẹtiróòlù jákèjádò orílẹ̀-èdè yìí tí wọ́n ń gbé epo wọlé lórí ọ̀rọ̀ kan tí wọ́n sọ èyí tó jáde lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ tá a wà yìí wípé ó ṣeé ṣe láàrin ọ̀sẹ̀ kan sí àsìkò tá a wà yìí kí jálátà máa ra epo bẹtiróòlù kó lọ sí òkè yàtọ̀ sí èyí tí wọ́n tà á lọ́wọ́ báyìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹnu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, JOWO tó sọ̀rọ̀ ohun di mímọ̀ lórúkọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà orí ń ta ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú bí epo bẹtiróòlù bó ṣe gbé owó lórí láti bí oṣù mẹ́ta sẹ́yìn tí gbogbo nǹkan sì di ọ̀wọ́n gógó ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ni wọ́n ti wá sọ fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ sí owó dọ́là eléyìí tó di wípé kò ní iyì mọ́ pẹ̀lú owó náírà orílẹ̀-èdè yìí látàrí bí náírà iye tí wọ́n ṣẹ́ dọ́là kan sí owó náírà ilẹ̀ yìí bó ṣe fi orí ṣọ́pọ̀n èyí tó fà á kí àwọn alágbàtà epo sọ wípé pẹ̀lú bí dọ́là ti lọ sí òkè sí yìí ó ṣeé ṣe kí epo bẹtiróòlù kóun náà gbéwó lórí látàrí èyí tí wọ́n máa gbé wọlé èyí tí owó rẹ̀ tó ti lọ sí òkè sí. Lákòótán nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, wọ́n ní bí epo ọ̀hún bá lè kọjá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbí ẹgbẹ̀ta náírà tí wọ́n tà lọ́wọ́ báyìí, àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì eléyìí tí wọn ò ní fún ìjọba àpapọ̀ ní ìfura kankan ìyanṣẹ́lódì ọ̀hún yóò sì mì gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, yóò mì tìtì láì gbọ́ ọ̀rọ̀ kan àbí mìíràn yàtọ̀ sí kí wọ́n ṣe èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fẹ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ni wọ́n tuntun bẹ̀rẹ̀ iṣẹ́ padà báyìí lójúnà láti lè rí dájú wípé wọ́n ṣiṣẹ́ òòjọ́ èyí tí wọ́n gbélé wọn lọ́wọ́ ọjọ́ àìkú ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ kẹtàlá òun ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ni wọ́n tún balẹ̀ gùdẹ̀ padà sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe fún gbogbo àwọn orúkọ tí gómìnà ìpínlẹ̀ náà Babájídé Sanwoolu èyí tó kọ ránṣẹ́ gẹ́gẹ́ bí orúkọ àwọn alámòjútó rẹ̀. Tẹ́bà gbàgbé ọjọ́ 28 nínú oṣù keje ọdún tá a wà yìí ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwoolu ló kọ orúkọ àwọn alámòjútó ọ̀hún fi ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fún ìwádìí ọ̀fìnkíní lórí àwọn ènìyàn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yàn wọ́n sí ipò tí wọ́n yóò sì kéde wọn sí gbogbo etígbọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Ní báyìí wọ́n ní àwọn 20 nínú orúkọ bíi 39 èyí tí wọ́n kọ ránṣẹ́ sí wọn ni wọ́n ti ṣe ìwádìí fún tí wọ́n sì ti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n wẹ̀ lọ́kọ̀ọ̀kan báyìí, ṣùgbọ́n tí iṣẹ́ òun ti ń tẹ̀síwájú. Lánàá ti ṣe ọjọ́ ajé wọ́n bá iṣẹ́ òun débì kan níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé lónìí tí ohun gbogbo yóò sì wá sí ìparí tí ó bá fi di ọ̀la tí ṣe ọjọ́rú ni wọn yóò parí àyẹ̀wò àti ìwádìí lórí orúkọ ọ̀hún èyí tí gómìnà Babájídé Sanwó-Olú tó kọ ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Lára àwọn ènìyàn díẹ̀ èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò
láàrin ọjọ́ àìkú sí ọjọ́ ajé àná ni ọ̀gbẹ́ni tí í ṣe Ọmọbọ́lájí Ògúnléndé, bákan náà ọ̀mọ̀wé Ọlájídé Babátúndé àti Lawal Petro tó fi mọ́ Àfọlábí Àyántáyọ̀ pẹ̀lú àwọn ènìyàn yòókù. Àjọ eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè wa Nàìjíríà NEMA lánàá ni wọ́n ti gbé ọ̀rọ̀ ìkìlọ̀ jáde wípé ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Sokoto tó fi mọ́ ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkìtì àti àwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógún kan pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀ àwọn agbègbè èyí tó tó bíi mẹ́rìndínlọ́gọ́ta lára àwọn ìpínlẹ̀ ọ̀hún ló ṣeé ṣe kí wọ́n sì kojú ìṣòro omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí lórí òjò ńlá kan èyí tí àwọn tí wọ́n mọyún ìgbé nínú ìkarahun lórí bí a ṣe ń ṣe àyẹ̀wò ọjọ́ àti ojú ọjọ́ tí wọ́n ní ó ṣeé ṣe kí òjò ọ̀hún kó sì rọ̀. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà olùṣàkóso ẹkùn ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ibrahim Fani-lóye èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde tó ń ti ìkìlọ̀ wípé àwọn ìpínlẹ̀ ọ̀hún tí ọ̀rọ̀ kàn kí wọ́n rí dájú wípé wọn ò sí ní ẹ̀bá odò. Bákan náà àwọn kòtò ìdáminù tó tóbi jù láwọn agbègbè ní àwọn ìpínlẹ̀ náà kó wà ní ìmọ́tótó kí wọ́n sì rí pé wọn ò ṣe ohun ìdọ̀tí ẹ̀gbin sí àwọn kòtò ìdáminù gerege nítorí wípé bí òjò ọ̀hún bá rọ̀ ó ṣeé ṣe kó milẹ̀ kó sì jẹ́ àwọn òjò eléyìí tí àgbàrá rẹ̀ yóò pọ̀ jáǹtirẹ̀rẹ̀. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Ibrahim Fani-lóye ó ní àwọn ìpínlẹ̀ náà kí wọ́n gbáradì àti àwọn ìpínlẹ̀ yòókù èyí tí wọ́n mẹ́nubà nítorí wípé kò sóhun tí ò lè yí padà ṣùgbọ́n kí oníkálukú wa ká wà ní ojúlá láti fi ṣọ́rí lásìkò òjò yìí. Ó ní omíyalé àgbàrá ṣọ́ọ̀bù kò ní kó wa ní dúkìá kò sì ní kó wa ní ènìyàn lọ. Afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan rèé èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lukman Sonubi èyí tí wọ́n tún mọ̀ sí Tiny Ima ló ti ń jẹ́wọ́ báyìí bí ẹni tí wọ́n fi áyọ̀nù gbígbóná tí wọ́n fi mú ní ojú àti ẹ̀yìn pẹ̀lú wípé ó kéré tán ènìyàn 6 ló ti ti ọwọ́ òun di aláìsí èyí tí òun ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ lẹ́yìn tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí ó rọ́wọ́ tó ọ̀gbẹ́ni Sonubi èyí tí wọ́n tún mọ̀ sí Tiny báyìí níbi tó ti ń kà lólú iṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tó wà ní Eléwẹ̀rọ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn eyín Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó sọ di mímọ̀ wípé wọ́n rọ́wọ́ tó afurasí ọ̀hún nínú ọ̀sẹ̀ èyí tá a lò tán yìí lẹ́yìn ìwádìí fínífíní eléyìí tí wọ́n ṣe lórí rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo arákùnrin ọ̀hún ògbóǹtarìgì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n pè ní ẹyẹ òun ló jẹ́ ọ̀kan nínú wọn tó sì jẹ́ pé ènìyàn 6 ló ti rán lọ sí ọ̀run lásìkò tí Ọmọlọ́lá Òdútọ́lá tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ èyí tí afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún Sonubi èyí tó gàbò òròbó sọ di mímọ̀ wípé lára àwọn ọ̀rọ̀ èyí tó jáde lẹ́nu Lukman Sonubi èyí tí wọ́n mọ̀ sí Tiny ni wípé òun ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn báàgì obìnrin èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò èyí tó jẹ́ olówó iyebíye. Bákan náà lòun ti jí ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí fóònù tó fi mọ́ àwọn káàdì pélébé tí wọ́n fi ń gba owó lẹ́nu kóló ti ìgbàlódé ATM. Bákan náà power bank àti owó èyí tó tó 300,000 naira lóhun tóun ti jí ní báyìí wọ́n ní ìwádìí ṣì ń lọ lẹ́nu Lukman láti mọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, òṣèré kọrinkọrin orí ayélujára tá a tún kọrin ìgboro ayé eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn kọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable wèrè olórin ìkà ilẹ̀ adúláwọ̀ tí wọ́n pè ní ìkà of Africa Ima ló ti padà sọ̀rọ̀ jáde wípé lẹ́yìn ọba ni after king na king gẹ́gẹ́ bó ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un lórí ayélujára
níbi tó ti ń sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ kan eléyìí tí awuyewuye rẹ̀ ń lọ ní ìgboro ayé lórí wípé òun ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó olóògbé tí í ṣe ìyàwó Aláàfin àná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún eyín arábìnrin arẹwà Queen Dami. Ó ní lótìtọ́ àti lódodo ó ní kò ṣe ìfẹ́ kọ̀rọ̀ ló wà láàrin àwọn bí kò ṣe pé ìfẹ́ ìta gbangba. Òun nífẹ̀ẹ́ obìnrin Queen Dami yìí olórí Dami, bákan náà ni olórí Dami ló sì ní ìfẹ́ òun o. Ó ní láìpẹ́ láì jìnnà yóò máa padà bọ̀ sí etí ìgbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà tí òun bá ṣe gbé ọtán fún olórí Dami tí olórí Dami náà sì fi àkàrà ẹ̀bó tí ó fi sí òun lẹ́nu. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ìgbà tí olóògbé ọba àná ọba Adéyẹmí Lámídì kẹta ní ìgbà tó ń bẹ láyé o ní olórí Dami ló ti jẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ òun èyí tó fi fẹ́ràn sóhun látara orin tóun kọ. Ó ní lẹ́yìn tí ọba òun tó dágbére fáyé tó wọ àjàdá pọ̀ mọ́ àwọn alálẹ̀ lódi wípé ọ̀rọ̀ wọn ó túbọ̀ gbéra sókè sí o. Ó ní ní báyìí ọ̀rọ̀ ìfẹ́ ti wọ̀ ọ́ òun sì ti ṣetán láti fẹ́ olórí Dami gẹ́gẹ́ bí ẹ̀yà níbi tí Portable Ìkà of Africa ti sọ yìí pé lẹ́yìn ọba ló kàn. Ó ní ọba lòun náà òun sì ti ṣetán báyìí láti fi olórí Dami ṣe aya òun. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV títí dojúmọ́ ọ̀la jẹ́tù máa láǹfààní sí ọ̀tún ìwé ìlú òdìlé wa ọ̀rọ̀ ìlọ́ọ̀bá fún mi àdélúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.